Explosive teaching and powerful prayer combined. Live with Pastor Sam Adeosun. It's time for Prayer Life with Pastor Sam Adeosun. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa àwa yìn orúkọ yín lónìí. A fi ọpẹ́, a fi ìyìn, a fi ògo fún orúkọ yín. A dúpẹ́ lọ́wọ́ yín ò nítorí pé àánú yín ìyẹn dúró láéláé. A yìn lógo nítorí àwọn ẹ̀rí èyí tí à ń gbọ́. A gbọ́ fún yín nítorí pé ẹ ràn wá lọ́wọ́ láti dúró nínú yín. Bàbá Olúwa ẹ gbọ́ ọpẹ́ wa. Mo gbàdúrà níbikíbi tí ẹ ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí lórúkọ Jésù Kristi àánú Ọlọ́run yóò dé ọ̀dọ̀ yín. Mo ní orúkọ Jésù Kristi láì fi ohunkóhun mọ́. Mo ní àánú Ọlọ́run yóò dé ọ̀dọ̀ yín. Mo nígbàgbọ́ pé ẹ̀yin tí mò ń gbàdúrà fún yín tẹ́ ń ṣàmì ẹ̀yin náà gba Ọlọ́run Ábúráhámù, ẹ gba Ọlọ́run Ísákì, ẹ gba Ọlọ́run Jákọ́bù, ẹ gbàgbọ́. Torí pé ọkàn wa ṣọ̀kan lórúkọ Jésù Kristi. Àdúrà tòní yóò mú ẹ̀rí jáde fún yín lẹ́ẹ̀kan sí. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Mo gbàdúrà pé lẹ́yìn ìgbà tí àdúrà yìí yóò parí lórúkọ Jésù ẹ̀rí tí ń ṣe ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run, mo dúpẹ́ púpọ̀ fún oore ọ̀fẹ́ ńlá tí Ọlọ́run fún èmi àti yín pé ká tún jọ pàdé lónìí láti gbàdúrà lórúkọ Jésù Kristi. Àdúrà ò ní ṣe tiyín tì lórúkọ Jésù. Ohun tá a tó mú yín tẹ́ tún máa yálé kiri, tẹ́ máa sanwó fún ẹni tí kò ní láárí tó yín, tí wọ́n ń tẹ́ ti kọ̀ pé ẹ̀ ní bá wọn lọ́wọ́ sí mọ́ nínú iṣẹ́ òkùnkùn tó máa tún gbé yín padà síbẹ̀. Irú nǹkan bẹ́ẹ̀ ò ní dé bá yín lórúkọ Jésù Kristi. Ẹ má jẹ́ ká gbàgbé ó kù díẹ̀ kẹ́ tó bọ́ lọ́wọ́ mi lórí announcement yìí. Ó kù díẹ̀ pé oṣù tá a fẹ́ mú yìí àti súnmọ́ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ báyìí. Yòòyìn oṣù August yìí a ní ìpàdé méjì tó ní agbára ní orílẹ̀-èdè méjì. Àkọ́kọ́ ẹ̀ bẹ́ẹ̀ ṣe mọ̀ òun náà ní London níjọ́ Friday on the 9th of August. Lágbára Ọlọ́run láwùjọ pàdé. Bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ báyìí ẹ máa wo flyer ẹ máa wò bẹ́ẹ̀ ní ojú screen yín. Tó bá di on the 23rd ọjọ́ Friday nìyẹn àti 24th ọjọ́ Saturday nìyẹn láwùjọ pàdé ní Freiburg ní orílẹ̀-èdè Germany. Fún fire conference míì tó tún ní agbára. Mo sọ ní ẹ̀sùn tó kọjá pé Ọlọ́run ti ṣe ìlérí fún wa ní nǹkan tí òun fẹ́ ṣe. Nínú àwọn tí Ọlọ́run ó yà sọ́tọ̀ fún iṣẹ́ ìyanu ńlá, Ọlọ́run kà yín mọ́ wọn lórúkọ Jésù Kristi. Ẹ jọ̀ọ́ ẹ fetí sí announcement mo fẹ́ ṣe yìí. Ní gbogbo oṣù August yẹn kò ní sí prayer life, yẹn ni pé platform àdúrà kò ní sí. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ a ní ọ̀pọ̀lọpọ̀ program tá a ti ṣe lórí website wa. A ní ọ̀pọ̀lọpọ̀ tó wà lórí YouTube tá a wà ẹ dákun ẹ̀yin tí ẹ má jẹ́ kí náà àdúrà kú, ẹ máa gbàdúrà lọ. Ìdí kan tí a ò fi ní ṣe ni pé ìrìn àjò wa tí a ń lọ yìí a ò dúró sójú kan bíi ti àtẹ̀yìnwá. Tó yẹ pé ojú kan la wà bíi ti ọdún tó kọjá yẹn, rí i pé bí ọ̀sẹ̀ kan pé là á fi ṣe ọ̀sẹ̀ kan gan sef gan a ṣe live fire conference. Ṣùgbọ́n ìrìn àjò tá à ń lọ yìí a ò dúró lójú kan. Orílẹ̀-èdè 4 òun la fẹ́ dé. So tá a bá fi ìgbà tá a wà ní London yẹn a ní irinṣẹ́ tá a lè fi ṣe program yìí a ní ní London. London ni irinṣẹ́ yẹn ń gbé permanently. Ṣùgbọ́n a ò ní àwọn orílẹ̀-èdè tí a ń lọ. A ò dẹ̀ pẹ́ púpọ̀ ní London ní oṣù August yìí. So torí ẹ̀ ni àfi ní lè ṣe prayer life. Torí a lè máa ru àwọn irinṣẹ́ yẹn káàkiri kò rọrùn. So ẹ má jẹ́ kí náà àdúrà kú. Ṣùgbọ́n ó dá mi lójú pé wọ́n ṣiṣẹ́ púpọ̀ lórí kan ṣe live ẹ̀ ní orí YouTube. Lágbára Ọlọ́run ìyẹn fire conference méjèèjì ní agbára Ọlọ́run. Ẹ jẹ́ á wọnú àdúrà wa lọ. Ṣé rí àdúrà tòní? Ó jẹ́ kan nú àwọn àdúrà tí mo kà sí lọ́pọ̀lọpọ̀. Mo tún wá wò pé ẹ jẹ́ n tún dá àdúrà yìí padà. Torí pé àdúrà ò kí ń ní overdose. Bẹ́ẹ̀ ni ó ní nǹkan kan tí ó dẹ̀ ṣẹlẹ̀ tí Ọlọ́run fi hàn wá tí mo ta tún jẹ́dẹ̀ fún wa láti dá padà. A ó ṣe lórí kókó tó sọ pé only God gives rest. Ọlọ́run nìkan ló ń fúnni ní ìsinmi. Àwọn kan tí ìgbàgbọ́ ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n òkodoro ni. Nínú ìwé Matthew orí 11 ẹsẹ̀ 22, that is Matthew chapter 11 verse 28. Bíbélì sọ̀rọ̀ kan níbẹ̀. Jésù ló ń sọ̀rọ̀. Ó dẹ̀ sọ̀rọ̀ yẹn tìgboyà. Ó ní ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wíwo lé lórí. Èmi yóò fún yín ní ìsinmi. Ẹ̀yin náà wò bí Jésù ó ṣe ìlérí ìsinmi fún àwọn tó bá wá sọ́dọ̀ rẹ̀. Abẹ́rẹ́ bẹ́yẹn
ẹ wò ẹ lọ wo gbogbo ìwé àwọn ẹ̀sìn káàkiri àgbáyé, ẹ ò lè rí ẹnìkan ṣoṣo báyìí nínú olórí wọn tó promise àwọn àtẹ̀lé ẹ̀ ní ìsinmi. Kò ṣeé ṣe, kò sí irọ́, kò sí kankan nínú wọn. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, ẹ lọ ṣe research ẹ̀ a ṣe religion náà ní seminary kan, ibẹ̀ láti rí àṣírí yẹn pé so nínú gbogbo àwọn tó pera wọn ní Ọlọ́run wọ̀nyí kò sí nǹkan nínú wọn tó sọ pé òun máa fún àwọn ọmọlẹ́yìn wọn ní ìsinmi àfi Jésù Kristi nìkan. Ẹ̀wọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run, láìsí ìsinmi ìbẹ̀rù ló kù o. èyí náà dẹ́rì lónìí pé ìbẹ̀rù ni kìrìsìtẹ́nì fi ń lo ayé wọn. Ó yá wàá tún gbàdúrà, gbogbo àwọn ọ̀tá tó ní mi ò tún ní lọ sẹ́ẹ̀ ẹ̀ tún sọ fún Ọlọ́run, ó yá ẹja sí kànga àdúrà. Nǹkan ìbẹ̀rù la fi ń sin Ọlọ́run láyé tá a wà. Even ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ń wò yẹn wọ́n ń sin Ọlọ́run torí pé ẹ̀rù ń bà wọ́n ní kí ibi má ṣẹlẹ̀ sí wọn. Òun ló fà á ẹ̀rí tàbá wà ní mọ́tò báyìí, bóyá kìnnì kan ṣẹlẹ̀ mọ́tò yẹn ṣe fíì dáàdì orúkọ wọn náà kọ́ máa gbé lẹ́nu àwọn èèyàn Jésù o Jésù bẹ́ẹ̀ ni bó ṣe nu bóòtì ni kìrìsìtẹ́nì apariwo Jésù kó má ti ṣe gìrì báyìí ni. Even nu plane gan tí nǹkan tó wá mú kí plane wọnú turbulence lásán báyìí ó tán o. ẹn tó ní rosary afa rosary ẹ, ẹn tó ní bíbélì á di bíbélì ẹ mú gbẹngbẹng ẹyọ Jésù wọn ò ní kú báyìí àti kọ́ pé ìgbà yẹn là ń kọ́. Kí ló fà á? Ìbẹ̀rù ló mọ̀ torí pé kò sí ìsinmi, ìbẹ̀rù máa wọlé. Tí ìbẹ̀rù bá dẹ̀ ti wọlé, desperation ló kù. Ìyá desperate, ìgbà yẹn lè máa gbọ́ pé I need solution whatever it takes, by fire by force, mo need the solution yẹn sẹ́ yẹn yo. Ìgbà yẹn lè máa gbọ́ lẹ́nu kìrìsìtẹ́nì ẹ̀sìn Kristi kò dẹ̀ ní nǹkan ṣe pẹ̀lú by fire by force níwájú Ọlọ́run àti ẹlọ́ka ibèlè yín dáadáa. Ṣe rí ibi tí kìrìsìtẹ́nì bá ti dé ìkórìtà desperation yìí, ibẹ̀ gan làwọn àgàmùrà ń dúró dè. Wọn ò bá kìrìsìtẹ́nì jiyàn ohunkóhun, wọ́n ṣà ń dúró dè ìgbà tẹ́ ẹ máa wà desperate. Tẹ́ ẹ bá dẹ̀ wà desperate o, wọ́n á fi ìbẹ̀rù, wọ́n á fi mú desperation wá fún yín, torí wọ́n á fi ìran wọ́n á fi mú ìbẹ̀rù wá sínú ayé yín, torí wọ́n mọ̀ pé nǹkan tó kù ni pé ẹ máa wà desperate. Ó sì ṣe ńlá àánú pé mi ì tí ì bá ẹnikẹ́ni pàdé rí o torí ìsinmi níbòmíì láìṣe ọ̀dọ̀ Jésù. Mi ì tí ì bá pàdé, má bèè lọ́wọ́ màá ní gbóhùn kan tẹ́ ti wá lẹ̀ ṣe kí lè wá rí mú bọ̀ ọjà. Mi ì tí ì rí ẹnìkan báyìí tó máa mú nǹkan kan wá. Lónìí lágbára Ọlọ́run, ọ̀nà ìhà mẹ́ta la gbàdúrà wá sí: ìsinmi lórí ayé ènìyàn, ìsinmi lórí ìdílé ènìyàn, ìsinmi lórí iṣẹ́ ènìyàn. Ẹ̀yin ọmọ Ọlọ́run, tẹ́ ẹ bá ní ìsinmi ní ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí, kò ní ìdí ohunkóhun mọ́ lọ́dọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, a máa fi gbogbo ojú ayé ẹ̀ dúpẹ́ ni pé Olúwa ṣe, torí pé ire kan ó ti rèlù báyìí, kò tí ì dúpẹ́ ọ̀hún tán, ire míì tó tún rèlù bó ṣe máa rí inú ayé ẹ̀ nìyẹn. Ibi tá a ti máa bèrè àdúrà wa nìyẹn, yẹn ni pé ìsinmi lórí ayé ènìyàn. Wá pín sọ́nà mẹ́ta náà: past, present and future. Àná, òní àtọjọ́ ọ̀la. Ẹ̀rí tẹ́yìn náà bá dẹ̀ràn tí èèyàn mọ́ lọ pé mo máa ń pariwo nígbà gbogbo, ẹlòmíà ní ẹjọ́ mi ti pọ̀ jù, ẹ jẹ́ ń rojọ́ kí ọ̀rọ̀ lè yé yín dáadáa, kẹ́yìn náà lè di akọni nínú ìgbàgbọ́. Kó má sí pé ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì mi tí wọn ò bá tí ì gbọ́wọ́lé lórí kò tí ì gbàgbọ́ pé àdúrà òun gbà. Ṣùgbọ́n àwọn ẹjọ́ wọ̀nyí òun ló máa jẹ́ kí òye Ọlọ́run yé yín débi pé ẹ̀yin gan kúnlẹ̀ ẹ mú àdúrà jáde láti inú àpò yín, ẹ gbàdúrà, àdúrà yín á gbà, ẹ sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, mo ti rí àwọn tó practice ẹ̀ tó rẹ̀ rí bẹ́ẹ̀. Àbẹ́rẹ́ mo máa ń pariwo pé ẹjọ́ mo bẹ̀ yín torí Ọlọ́run, mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín pé lábẹ́ bó ti wù kó rí, ẹ má fi ohunkóhun kún orúkọ Jésù. Ẹjọ́ mo bẹ̀ yín, ẹ lè ṣe ohunkóhun mi ní kẹ́ tó bá wù oníkàkùn ṣe, ṣùgbọ́n tó bá di pé wọ́n ní kẹ́ ẹ mú nǹkan kan kẹ́ ẹ gbà á, kẹ́ ẹ fi kún orúkọ Jésù. Ẹ wò ó ní èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí, mo ní àdúrà kan tí mo máa ń gbà privately. Mo fẹ́ kí ọ̀rọ̀ yìí kó yé yín ni mo ṣe bẹ̀rẹ̀ báyìí. Ẹ dákun ẹjọ́ ẹ listen sí mi dáadáa. Ẹ wo ẹ̀yin ọmọ Ọlọ́run, àdúrà kan wà tí mo máa ń gbà privately. Mi kì í bẹ ẹlòmíì láti bá mi gbà, mi ì pèrí fẹ́ni bọ́dì rí. Àdúrà yẹn náà ni pé tí ó bá kú ọ̀la tí màá fi òkùnkùn kún orúkọ Jésù, kọ́lọ́n fi ikú kó fi bàṣí mi lónìí kí n má bàa sọ ẹ̀mí mi nù ní ìjọba Ọlọ́run. Má gbàdúrà yẹn dáadáa pé Olúwa o, tó yẹ pé ẹ̀yin rí ọjọ́ ọ̀la èmi ò rí o, èmi lè wà over confidence o, ṣùgbọ́n tẹ́ ẹ bá rí i pé ní ọjọ́ ọ̀la, ìyẹn ọ̀la tá a fẹ́ mú ní wákàtí kò tí wákàtí kẹ ní ìṣẹ́jú díẹ̀ yìí, ọ̀la tá a máa mú ní ìṣẹ́jú díẹ̀ yìí, tó bá jẹ́ pé ẹ ti wá rí ọ̀la yẹn pé òun ni màá mú òkùnkùn, màá fi kún orúkọ Jésù, màá sẹ́ẹ̀lì ẹ̀ fún àwọn ènìyàn, k'Ọlọ́run tètè pa mí lónìí so that a lè gba ẹ̀mí mi là, màá lè wọ ìjọba ọ̀run. Má gbàdúrà yẹn dáadáa. So mo bẹ̀ yín lábẹ́ bó ti wù kó rí, ẹ má bá wọn lọ́wọ́ sí.
tẹ́ bá dẹ̀ ti wẹ̀yìn pé ti lọ́wọ́ sí àwọn àdúrà kan wà tá a máa ń gbà láàrin àwọn àdúrà wa, ẹ dákun ẹ má fi ṣeré, kẹ́tún lọ gbà. Torí pé ẹ gbọ́dọ̀ ní ìsinmi lórí ayé yín, ọ̀dọ̀ Jésù sì ni ìsinmi yẹn wà. 2 Timothy chapter 2 verse 19, ẹ gbọ́ nǹkan tó wí ni. 2 Timothy chapter 2 verse 19, Bíbélì ní ṣùgbọ́n ìpìlẹ̀ Ọlọ́run tí ó dájú ó dúró ṣinṣin. Ó ní èdìdí yìí pé Olúwa mọ àwọn tí ṣe tirẹ̀, àti pẹ̀lú kí olúkúlùkù ẹni tí ń pe orúkọ Olúwa kúrò nínú àìṣòdodo. Ẹ wò ẹ lọ wá àyíká ẹsẹ̀ yẹn dáadáa ní gbogbo èdè tẹ́ ẹ bá mọ̀, ní gbogbo version tẹ́ ẹ bá mọ̀. Bíbélì sọ wípé ó ní ìpìlẹ̀ Ọlọ́run dájú. Ipò nìkan ló ní ìpìlẹ̀ tó dájú. Ó dẹ̀ tún wá ní síìlì tí wọ́n fi síìlì ẹ̀, bí ìgbà tán fún yẹn ní sàtífíkẹ́ẹ̀tì tí wọ́n á síìlì sàtífíkẹ́ẹ̀tì yẹn, wọ́n fi síìlì sàtífíkẹ́ẹ̀tì yẹn kó lè jẹ́ nímì. Nínú síìlì yẹn, ohun tí síìlì yẹn túmọ̀ sí ni wípé Olúwa mọ àwọn ẹni tirẹ̀, mọ́mì Ọlọ́run mọ àwọn ẹni tirẹ̀ o. Torí náà máa ń sọ pé ẹ máa padà sí àdúrà kan tó sọ pé gbogbo nǹkan tẹ́ ti fi kún ìgbàgbọ́ yín lánàá tó lè ba òní yín jẹ́, k'Ọlọ́run lọ wò sàn. Á sọ fún Ọlọ́run, Jésù Olúwa, gbogbo ohun tó ń bẹ nínú àná mi tó ń ba ìsinmi mi ò ní jẹ́, ẹ bá mi wò sàn. Oh Lord, whatever in my yesterday that is destroying today's rest, heal it in Jesus' name. Gbogbo àwọn nǹkan tó ń bẹ nínú àná mi, àwọn nǹkan tí mo ti fi kún àná mi tó wá ń ba ìsinmi mi ò ní jẹ́, ní orúkọ Jésù ló ẹ̀ wòsàn. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà gbogbo àwọn nǹkan tó ń bẹ nínú àná mi, àwọn nǹkan tí mo ti fi kún àná mi, àwọn nǹkan tí mo ti ṣe lánàá, èyí tó ba ìgbàgbọ́ mi jẹ́ lánàá, èyí tó wá ń ba ìsinmi mi tò ní jẹ́, ní orúkọ Jésù Kristi ẹ bá mi wòsàn. Mo dé lónìí tẹ̀bẹ̀tẹ̀bẹ̀, Olúwa ẹ bá mi wòsàn àwọn nǹkan tí mo ti fi kún ìgbàgbọ́ lánàá, èyí tó lè ba ìsinmi mi ò ní jẹ́. Bẹ́ẹ̀ ṣe máa gbà ni mo ṣe ń sọ yẹn, ẹ wọ ẹ tẹra mọ́ ẹjọ́ ẹ gbà kí Ọlọ́run kó wòsàn. Tọ́lọ́run bá dẹ̀ ti wòsàn kọ́, ìsinmi yín bẹ̀rẹ̀ nìyẹn. Olúwa ẹ ṣàánú, Jésù Olúwa ẹ ṣàánú. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ wọ ẹ̀yin ọmọ Ọlọ́run, ṣe rí ní apá bíi yẹn ni pé ìsinmi lórí ayé ènìyàn, àwọn favourite prayer tí mo máa ń fún àwọn ènìyàn òun ni mo ṣàjọ síbẹ̀. Mo ní favourite prayer kan tí mo máa ń pè fún àwọn ènìyàn. Ṣùgbọ́n tẹ́ ẹ bá wo bí tá a kà lẹ́ẹ̀kan yẹn, tẹ́ bá farabalẹ̀ wò dáadáa, ìyẹn nu 2 Timothy chapter 2 verse 19 yẹn, ọ̀rọ̀ tó parí ẹ̀ ni pé kí olúkúlùkù ẹni tó ń pe orúkọ Olúwa kúrò nínú àìṣòdodo, kó kúrò nínú àìṣòdodo. Ẹ wò, tá a bá fi ẹ̀ṣẹ̀ mọ́ orúkọ Jésù, bí ìgbà téèyàn fi ayé ara ẹ̀ ta bàbá àjẹ̀bù ni, kò lè rí nǹkan kan mú jáde ńbẹ̀. Ẹkún, ìpayín keke, disappointment, failure, àwọn nǹkan tó máa jẹ́ ìpín Olúwa ẹnìyẹn, kì í ṣe pé òkodoro ọ̀rọ̀ ni. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run, ẹ̀yin ọmọ Ọlọ́run, àwọn nǹkan tí kì í jẹ́ kí ìsinmi kó tẹ̀lé ọmọ Ọlọ́run nìyẹn o. A sọ pé Jésù Olúwa, gbogbo àìṣòdodo tí mo ti fi kún ìgbàgbọ́ mi látẹ̀yìnwá, Olúwa ẹ fi àánú yín mú àtúbọ̀tán rẹ̀ kúrò kí ayé mi lè gba ìsinmi. Ẹ wò ní ìgbà gbogbo ni mo máa ń rọ àwa Kìrìsìtẹ́nì pé ẹ jẹ́ ká máa ronú lọ àná. Ẹ má jẹ́ má ṣe láyé tá a wà òun lè fẹ́ máa gbọ́ ọ̀rọ̀ àwọn ará bíi àwọn kan wà wọ́n ní orí ọ̀fẹ́ láti máa wo social media, wọ́n ní time fún, èmi ò ní time fún social media rí, mo dẹ̀ máa ń sọ tọ́dẹ̀ ni, kì í dẹ̀ ṣe rọ́. Mo ní wọ́n send fídíò kan sí mi ẹni Pastor Sam, ó ní ọdún tó kọjá tẹ́ ẹ sọ pé a ò tí ì rí nǹkan kan, ó ní wọ́n láwọn ń kàn sínú ni pé kí ló tí wọ́n táwọn ti fẹ́ rí as far as táwọn kan sàn. Wọ́n ní àwọn rí ilé àwọn tó ṣe hà, wọ́n ní kí n jọ kí n wò wọ́n ló kéré màá tètè rí. Nígbà tèmi náà ṣe fídíò ìwẹ̀yìn ọmọ Ọlọ́run, pásítọ̀ ní kí àwọn ọmọ ìjọ kan mú star bíà kan wà Nàìjíríà tán pè ní bíà star kan mú wá sí ṣọ́ọ̀ṣì kan nà sókè. Ó wá ń gbàdúrà fún wọn pé bí àyẹn ṣe jẹ́ star tí wọn náà ayọ̀. Wọ́n fún star yẹn lórúkọ Nàìjíríà wọ́n pè ní shine. Ó láyé wọn máa shine. Mo wò báyìí mo lanu ni o. Òkodoro mo sọ fún wa yẹn, mo ní mo wò báyìí mo lanu pé ṣé mi ìgbọ́ ni, torí kìí ṣe de òyìnbó ni pásítọ̀ yẹn sọ. Mo pe ọmọ ìlú wọn, kí ló ń sọ ń bì? Olúwa ṣàlàyé ẹ̀ fún mi
gbogbo àìṣòdodo tá a ti fi kún ìgbàgbọ́ ó yá lọ mú kinní kan wá, lọ mú àpẹẹrẹ wá, ó yẹ ẹ wá ra kinní kan, ẹ sanwó lọ sórí òkè, ẹ lọ sétí òkun, kẹ lọ ṣa igi, ẹ lọ ṣa òkúta, ẹ lọ ṣa yẹ̀pẹ̀. Gbogbo àìṣòdodo tá a ti fi kún ìgbàgbọ́ pátá kò ní fún wa ní ìsinmi lónìí. kì í ṣe pé ẹ má gbọ́ ìwàásù wọn tán ní àti àti gba Jésù Olúwa ohun àti ẹ ti kọjá lọ ẹyọ ó ti dé tán gbogbo yẹn Ọlọ́run ti cancel ẹ rántí Lásárù ó yan olòṣì tó fi kú ni lóòótọ́ wọ ìjọba àrùn ṣùgbọ́n olórí burúkú èèyàn ní láyé ní dorí burúkú èèyàn lórúkọ Jésù. Oh Lord, remove all consequences of my past iniquities I have added to my faith, so that I will have a lasting rest. Remove all consequences of the past iniquities I have added to my faith, so that I will have a lasting rest. Ntí mo ní ká wí nìyẹn, Jésù Olúwa. Gbogbo àìṣòdodo tí mo ti fi kún ìgbàgbọ́ mi látẹ̀yìnwá, Olúwa fi àánú yín mú àtúbọ̀tán rẹ̀ kúrò kí ayé mi lè gba ìsinmi. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà. Olúwa gbogbo àwọn àìṣòdodo pátá tí mo ti fi kún ìgbàgbọ́ lórúkọ Jésù Kristi. Gbogbo àwọn àìṣòdodo pátá tí mo ti fi kún ìgbàgbọ́ mi láti àtẹ̀yìnwá ní orúkọ Jésù Kristi. Olúwa ẹ mú àtúbọ̀tán rẹ̀ kúrò lónìí. Ẹ fàánú yín mú àtúbọ̀tán rẹ̀ kúrò. Àtúbọ̀tán rẹ̀ má jẹ́ ó já mi lógun. Àtúbọ̀tán rẹ̀ má jẹ́ ó já mi lógun. Àtúbọ̀tán rẹ̀ má jẹ́ ó já ọmọ mi lógun. Àtúbọ̀tán rẹ̀ má jẹ́ ó já mi lógun. Olúwa ẹ ṣàánú fún mi. Ẹ jẹ́ kí n rí àánú gbà. Ẹ jẹ́ kí àwọn ọmọ mi rí àánú gbà. Ẹ wo ẹ gbàdúrà yìí, ẹ jọ̀ọ́. Ẹ jẹ́ kí àwọn ọmọ mi rí àánú gbà. Ẹ jẹ́ kí ọkọ mi rí àánú gbà. Ẹ jẹ́ kí aya mi rí àánú gbà. Lórí gbogbo àwọn àṣedúró tí mo ti fi kún ìgbàgbọ́ látàtẹ̀yìnwá, Olúwa ẹ ṣàánú fún wa. Ká lè rí ìsinmi ni, kọ́kàn wa lè balẹ̀, ká lè fi ìfọ̀kànbalẹ̀ sí ẹ̀yìn Ọlọ́run. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Mo tún ní àdúrà mi. Ìyẹn náà máa ń sábà fún àwọn èèyàn dáadáa. Á sọ fún Ọlọ́run. Ó ṣe pàtàkì pé Jésù Olúwa, ẹ fi àṣírí ìpínlẹ̀ ayé mi hàn mí. Ẹ wọ ẹ̀yin ọmọ Ọlọ́run, a ò lè rí tán o. Ṣùgbọ́n tó bá ràn wá lọ́wọ́ tá a bá rí kókó ẹ̀, á gbádùn ayé wa o. Ẹ gbà bẹ́ẹ̀ mo sọ fún yín. A ò lè rí tán òótọ́ bẹ̀lẹ́ gbọ́ yín. Ọlọ́run ní fún ẹnikẹ́ni ní oore ọ̀fẹ́ láti rí ohun gbogbo tán. Ṣùgbọ́n kọ́tọ́nà bá fi kókó ẹ̀ hàn wá, ẹ wo, á gbádùn ayé wa. Àwa gá yin Ọlọ́run lójoojúmọ́. Sọ fún Ọlọ́run, oh Lord, show me the secret of my foundation. Tí Ọlọ́run bá fi àṣírí ìpìlẹ̀ ayé yín hàn yín, ẹ wo, àdúrà yín máa dùn jù báyìí lọ. Ayé yín á tún dùn jù báyìí lọ náà, torí pé ẹ mọ nǹkan tẹ́ ẹ ṣe lẹ́sẹ̀kẹsẹ̀. Jésù Olúwa, ẹ fi àṣírí ìpìlẹ̀ ayé mi hàn mí. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà. Àṣírí ìpìlẹ̀ ayé mi, Olúwa fi hàn mí. Àṣírí ìpìlẹ̀ ayé mi, Olúwa fi hàn mí. Àṣírí ìpìlẹ̀ ayé mi, Olúwa fi hàn mí. Àṣírí ìpìlẹ̀ ayé mi, Olúwa mo bẹ̀bẹ̀ lónìí. Olúwa fi àṣírí ìpìlẹ̀ ayé mi hàn mí. Olúwa fi àṣírí ìpìlẹ̀ ayé mi hàn mí. Olúwa ṣàánú fún mi. Olúwa ṣàánú fún mi. Ẹ jẹ́ kí n rí àánú gbà. Ẹ jẹ́ kí n rí àánú gbà. Ẹ jẹ́ kí n rí àánú gbà. Àṣírí ìpìlẹ̀ ayé mi, Olúwa fi hàn mí. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ọlọ́run mi o, Ọlọ́run mi o. Ní àwọn oṣù bíi 3 sẹ́yìn, àwọn dádì kan ni a ní àǹfààní láti jọ sọ̀rọ̀. Wọ́n búkú speaking time ni lábẹ́ sí sọ̀rọ̀. Wọ́n wá sọ fún mi pé wọ́n ní Pastor Sam, wọ́n ní nǹkan bíi ọ̀sẹ̀ bíi 2 sígbà tájọ sọ̀rọ̀ yẹn, òun làwọn come across ìránṣẹ́ wa. Wọ́n ní family wọn kan tó ń gbé ní London ló send ẹ̀ sí wọn. Mo lè ṣe o. Wọ́n ní orílẹ̀-èdè Germany tá à ń lọ yìí, wọ́n ní níbẹ̀ làwọn ń gbé. Mo lọ́lọ́run ṣe o. Mo lè skisa. Wọ́n làwọn gbọ́ ẹ̀kọ́ yín débì kan tí mo ti sọ̀rọ̀ nípa ìpínlẹ̀. Wọ́n ní ìgbà yẹn ni gbogbo ìbéèrè tó wà lọ́kàn wọn táwọn ò máa ń sà òun làwọn rí. Wọ́n ní kò sí pásítọ̀ àwọn kì í béèrè lọ́wọ́ ẹ̀. Mo ní kí ni ìbéèrè ọ̀hún? Ẹ jẹ́ kí èmi náà gbọ́ bóyá mo lè kẹ́kọ̀ọ́. Wọ́n ní ìbéèrè yẹn ni wípé kí ló ṣẹlẹ̀ táwọn ò ní ìgbéyàwó? Ṣé àdúrà làwọn ò gbà ni? Orí òkè làwọn ò lọ ni? Ṣé àwọn ò tọ́jú obìnrin tó ni? Wọ́n ní rọ́ èmi ìwà báyìí wọ́n á ti gbowó lọ́wọ́ wọn. Ẹ̀rí tó bá kú pé ká wá gbéra o, ká wá tẹ̀síwájú o, ká wá fẹ́ra o, bá a ti jọ sọ o, irọ́ ni. Ó máa lóun ò ṣe mọ́ ni. Mo wẹ̀ tó ń bá mi sọ̀rọ̀ yìí. Bóyá wọ́n gẹ̀ẹ́tì bí èmi náà ṣe ń sọ̀rọ̀ wọn ní ẹ̀sà. Àwọn máa send the recent picture wọn sórí WhatsApp mi. Tí n bá jẹ́ pé fóònù mi ni mò ń lò kí n wò ó.
pé àwọn òkè ayé ìgbà mi ìgbà tí bá dẹ̀ gbọ́ ìtàn ẹlòmíì mà ní ẹ wò ẹ jọ ṣé àwọn dáàdi yóò dáa tó ni nǹkan tẹ́mi ń rò lọ́kàn mi nìyẹn. wọ́n làwọn ti tọ́ obìnrin ní skul tí wọ́n pín pàtó graduation ó lóun ò ṣe mọ́. wọ́n ní kò dùn àwọn tó èyí táwọn wá lọ wọ́n rà pé àwọn ọmọ ìlú òyìnbó yóò dáa àwọn wá lọ sí Nàìjíríà wọ́n bá wọn wá arábìnrin kan wọ́n ní arábìnrin yẹn ló fún wọn ní advice pé káwọn ra lẹ̀ pé òun á máa kọ́ torí náà ń ṣiṣẹ́ tó dáa mí ní dárúkọ bí tó ti ń ṣiṣẹ́ ó ń ṣiṣẹ́ tó dáa. wọ́n ní wọ́n ra ilẹ̀ yẹn nígbà tó arábìnrin yẹn ṣe ìwé ilẹ̀ yẹn tán nínú estate yẹn bó ṣe dáa tó ó lóun ò ṣe mọ́ wọ́n ló dáa sẹ́ndì ìwé ilẹ̀ sí mi ó ní ilẹ̀ wo owó tí mo sẹ́ndì wo ní owó wo wọ́n ní bí èdè ni o kì í ṣeré o wọ́n ní àwọn dẹ̀ fẹ́ràn Ọlọ́run àwọn pa ara àwọn mọ́ pé rọ àwọn ò sọ pé àwọn kì í ṣe ẹlẹ́ṣẹ̀ o ṣùgbọ́n kì í ṣe bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ wọn yé mi dáadáa àdúrà tí mo fún wọn lágbà lẹ́ẹ̀kan yẹn pé kí Ọlọ́run kó fi ìpínlẹ̀ ayé wọn hàn wọ́n ẹ̀yin ọmọ Ọlọ́run àwọn kan ní mò ń sọ̀rọ̀ jẹ́ ń ṣàlàyé fún yín ẹ̀yin tẹ́ bá fẹ́ rí tí àti gbọ́rọ̀ mi Jésù Kristi dáàdi gbàdúrà yẹn o ṣe mọ àwọn kan wà jẹ́ pé kìrìsìtẹ́nì ni wọ́n nídìí àti kọ́ wọn bó ṣe ń gbàdúrà wọ́n máa àdúrà gbà dáàdi gbàdúrà yẹn kọjá nǹkan tẹ́mi gan lérò ọ̀tọ̀ nìkan mo nìkan ṣe o mo lọ́jọ́ kan ti tó wọn láwọn ti gbọ́ wọn láwọn ti gbọ́ orí ẹ̀ náà wà ní ọjọ́ 5 nígbà tó di ọjọ́ 5 wọ́n láàlá kan tó ní agbára nígbà tán ṣàlàyé fún mi èmi gan ni wọ́n ní àwọn ríra wọ́n lọ bá wọn ṣe ayẹyẹ ṣùgbọ́n ayẹyẹ yẹn inú ṣọ́ọ̀ṣì ní ayẹyẹ yẹn ṣùgbọ́n bí èrò ṣe pọ̀ tó inú ṣọ́ọ̀ṣì yẹn àwọn nìkan ni wọn ò ní orí mo ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní orí èèyàn mo ní tẹ́ ẹ̀ bá ní orí báwo lẹ ṣe wá rìn wọ́n ní lójú àlá yẹn wọ́n ní àwọn dàbí pé àwọn wà lọ́tọ̀ wọ́n á ń wo ọ̀kan wọ́n wo fíìmù yẹn báyìí lọ́ọ̀kan ni òkè mo ló ti yé mi irú nǹkan bẹ́yẹn wọ́n láwọn nìkan ni wọn ò ní orí mo ní àwọn tó wà bẹ́ẹ̀ ẹ̀rù ọ̀dẹ̀bà wọ́n láwọn tẹ̀ bọ́dà wọn kà ṣe tiẹ̀ ni mo ní báwo lẹ ṣe wá ń ríran gbà tó yẹ pé lórí wọ́n làwọn ríran wọ́n làwọn ṣá wọ́n ní àwọn wà wíwá wọ́n ní àwọn sọ fún mi pé àwọn wà lọ́tọ̀ tí wọ́n ń wo ìran yẹn lọ́ọ̀kan báyìí wọ́n nígbà tó wá pẹ́ lójú àlá yẹn àwọn ará sí pé àwọn ò ní orí náà wọ́n á wọ orí wọn yẹn wọ́n wá at the end of the day wọ́n ní dáàdì wọn nínú ṣọ́ọ̀ṣì yẹn wọ́n ní alàgbà ni wọ́n ní ojú ayé o wọ́n ní wọ́n jẹ́ alàgbà nínú ṣọ́ọ̀ṣì yẹn lójú àlá wọn wọ́n á lọ bá wọn pé dáàdì wọn ò rí orí wọn orí ẹ̀kẹ́ nọ́mbà tọwọ́ bá kò báyìí bọ́tọ́ sọ bàbá yẹn bọ́sì jọ́ jáde báyìí nọ́mbà mú etí jáde pé etí ló wà lọ́wọ́ wọn etí ẹ̀ ló wà lọ́wọ́ wọn gbogbo orí ẹ̀ ò sí lọ́wọ́ wọn nọ́mbà tàjí Jésù náà pé ẹ ṣáà máa kìrìsìtẹ́nì wọ́n làwọn pé Jésù náà bá tàjí pé kí ni túmọ̀ ilé wọ́n sọ mo ní àlàyé yẹn dẹ̀ wá clear o wọ́n ní bọ́ ṣe sọ ẹ̀ mo ní ó dàbí pé ó clear torí pé ó complete torí ọ̀pọ̀lọpọ̀ àlákè complete mo ní wọ́n ní kí ló complete ẹ̀ mo ní ẹ lọ bá dáàdì yín kẹ́ béèrè ẹni alágbàdẹ lẹ pé wọ́n pé ṣé wọn ò ṣe iṣẹ́ kankan rí iṣẹ́ babaláwo kankan tàbí ṣé wọn ò ti lọ́wọ́ nínú ìpànìyàn tàbí ṣé wọn ò ti lọ́wọ́ nínú làásìgbò kan tó pẹ́ ẹ̀mí èèyàn bọ́ lọ́wọ́ wọn èèyàn mọ́ lọ́rùn àwọn ọ̀rọ̀ àwọn Yorùbá pé tán ní ọ̀pọ̀ láǹgbà ló danú délé àmì tí ń rún ẹ̀rí a ò lè ṣe ní Àánú tó short sórí yẹn kéré gan kò dẹ̀ nira fún àwọn dáàdi yẹn ó simple gan bàbá wọn wá sọ pé àwọn ti ṣe àwúrẹ́rí nígbà táwọn ń ta irin tán fi ń kọ́lé yẹn ni o wọ́n nígbà táwọn ń ta irin àwọn ti ṣe oògùn àwúrẹ́rí wọ́n láwọn dẹ̀ mọ̀ pé bàbá yẹn sọ pé páàtì ènìyàn ni wọ́n máa lò wọ́n nítorí àláyé tó sọ pé etí àwọn fún ẹ ní etí wọ́n ní wọ́n sọ pé páàtì ènìyàn ni wọ́n máa lò pé káwọn máa wọrí káwọn kan sanwó àwọn tó ń bá wọn wá èèyàn Jésù Kristi jẹ́jẹ́ mọ̀ pé ẹnìkan ni wọ́n kidnap bàbá yẹn ò mọ̀ o ohun tí ẹ̀mí Ọlọ́run gbé jáde nìyẹn o ẹnìkan ni wọ́n kidnap tó jẹ́ pé obìnrin kan gba owó lọ́wọ́ ẹni yẹn ó gbá ẹni yẹn wọlé ó wá lọ fẹ́ ọkùnrin míì gbogbo ó tún gbà lọ́wọ́ máa yẹn ẹni tó fẹ́ fẹ́ yẹn gangan òun ló ń kówó yẹn fún táwọn fi ń ṣe rere ní tiwọn ẹni wọ́n dẹ̀ ti wá fẹ́ ṣe wedding ẹni yẹn wá lọ wọn wájọ wedding wọn òun á da ogbó ẹ̀rú tó bá ti di pé àwọn pásọ̀ ní ta lórí kankan tá a fi ní sọ àwọn méjèèjì pọ̀ òun á nawọ́ sókè bí ìtàn dáàdì yẹn ṣe lọ nìyẹn àwọn tó fẹ́ ṣe wedding yẹn wá arrange pé kán lọ gbé ẹni yẹn pamọ́ now wọ́n kàn gbé pamọ́ kán
kan so mọ́lẹ̀ tán máa fi parí wedding wọ́n wá lọ gbé ẹni yẹn pamọ́ ibi tán gbé pamọ́ lọ yẹn lẹ́mí ẹ̀ ti bọ́ ọmọ wọn lọ́wọ́ gbàtẹ́mi ẹ̀ bọ́ ọmọ lọ́wọ́ kọ́ kí làwọn yẹn ṣe náà gé pàtì ẹ̀ náà tún lọ tà fáwọn oh my God dáàdi wọ́n sọ sórí sáàdì wọn àwọn gan mọ sórí yẹn wọ́n á sọ sórí ẹ̀ fún dáàdi yẹn ẹ wo àwọn gan dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ìsinmi mi sọ pé wọ́n ti marry o almost 3 months ago lámọ́ra o ṣùgbọ́n àwọn gan mọ̀ yìí pé ìgbé ayé rere ti bẹ̀rẹ̀ èèyàn máa mọ bá lè ṣe ní mọ̀ wọ́n ní ìsinmi táwọn ní báyìí in fact gan bí ìgbà tó jẹ́ pé àwọn ọ̀rẹ́ wọn tójú obìnrin tẹ́lẹ̀ yẹn wọ́n ti wá ń kọ́ oh my God pray mọ́ lọ́wọ́ báyìí kí wá ṣe pé bí àwọn wọn ò rí obìnrin ṣùgbọ́n ta náà máa wá fẹ́ nú àwọn bíi mẹ́rin òun ló tún wá kù báyìí mò ń sòótọ́ fún yín Ọlọ́run gbọ́ àdúrà o ọwọ́ àwa ènìyàn òun ni à ń ṣàyẹn wà tá a fẹ́ release ẹ̀ fúnra wa Jésù ló ẹ fi àṣírí ìpínlẹ̀ ayé mi hàn mí tá a bá sìn sí àdúrà yìí àwa sìn sí láti gbà níwájú Ọlọ́run àti ènìyàn ó máa yà wá lẹ́nu ibi tí Ọlọ́run máa gbé ọ̀rọ̀ wa gbà àwa gan ló máa fi ọ̀rọ̀ ayé wa hàn torí bá a ṣe gbàdúrà yẹn nìyẹn oh Lord show me the secret of my foundation Jésù Olúwa ẹ fi àṣírí ìpínlẹ̀ ayé mi hàn mí ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà Olúwa ẹ fi àṣírí ìpínlẹ̀ ayé mi hàn mí ní orúkọ Jésù mo gbàdúrà Olúwa ẹ fi àṣírí ìpínlẹ̀ ayé mi hàn mí ní orúkọ Jésù mo gbàdúrà Olúwa ẹ fi àṣírí ìpínlẹ̀ ayé mi hàn mí ní orúkọ Jésù mo gbàdúrà Olúwa ẹ fi àṣírí ìpínlẹ̀ ayé mi hàn mí Olúwa ẹ fi àṣírí ìpínlẹ̀ ayé mi hàn mí Olúwa ẹ fi àṣírí ìpínlẹ̀ ayé mi hàn mí Olúwa ẹ fi àṣírí ìpínlẹ̀ ayé mi hàn mí Olúwa ẹ ṣàánú fún mi Olúwa ẹ ṣàánú fún mi Olúwa ẹ ṣàánú fún mi gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ̀já bọ́ sí mo ní ipa mẹ́ta ní àdúrà wa máa lọ ìsinmi lórí ìdílé ńkọ́ ó yẹ kẹ́ ẹ ti mọ number 1 on the list àbá ń sọ̀rọ̀ ìdílé ó yẹ kẹ́ ẹ ti mọ ọmọ ni bẹ́ẹ̀ ni ẹ ṣeun ọmọ ni ẹ rí nínú ìwé Mark chapter 10 verse 16 bíbélì sọ̀rọ̀ kan Mark chapter 10 verse 16 bíbélì ní nígbà náà Jésù gbé àwọn ọmọ náà lé ọwọ́ rẹ̀ ó gbé ọwọ́ lé wọn ó sì súre fún wọn a ó sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ gbọ́wọ́ lé àwọn ọmọ mi lónìí kẹ́ ẹ súre fún wọn kí n lè ní ìsinmi lórí wọn Ọlọ́run mi o ẹ lọ bèèrè lọ àwọn òbí tó ní ìsinmi lórí àwọn ọmọ kẹ́ ẹ wo bí ayé wọn ṣe rọrùn tó kẹ́ ẹ wá tún kúrò lé wọn kẹ́ ẹ wá lọ sílé àwọn òbí tí ò ní ìsinmi lórí àwọn ọmọ wọn kẹ́ ẹ wo bó ṣe rí lára kò ṣeé ṣàlàyé in fact tẹ́nìkan bá ní I understand your plight irọ́ ni ẹ ò lè understand ẹ̀ láíláí ìbànújẹ́ yẹn máa ń pọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ní challenges lórí àwọn ọmọ yín tàjọ́ gbàdúrà yìí ní orúkọ Jésù Kristi mo ní orúkọ Jésù Kristi bí ìjì ṣe ń pa lọ́lọ́ lórúkọ Jésù Kristi challenge yẹn máa pa lọ́lọ́ báyìí lórúkọ Jésù Kristi. Oh Lord, lay hands on my children today and bless them so I can have rest over them. Jésù Olúwa ẹ gbọ́wọ́lé àwọn ọmọ mi lónìí kẹ́ súre fún wọn kí n lè ní ìsinmi lórí ayé wọn ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Jésù Olúwa ẹ gbọ́wọ́lé àwọn ọmọ mi Olúwa ẹ gbọ́wọ́lé wọn kẹ́ súre fún wọn kí n lè ní ìsinmi lórí wọn mo fẹ́ kí ìsinmi lórí àwọn ọmọ mi tẹ̀síwájú mo fẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìsinmi lórí wọn Olúwa ẹ fà wọ́n sọ́dọ̀ ẹ gbọ́wọ́lé wọn ẹ fà wọ́n mọ́ra ẹ gbọ́wọ́lé wọn ẹ gbàdúrà fún àwọn ọmọ yín o ẹ dárúkọ àwọn ọmọ yín fún Ọlọ́run o ẹni kó gbọ́wọ́lé wọn lẹ́yìn ẹnìkọ̀ọ̀kan ẹni kó gbọ́wọ́lé wọn lápapọ̀ kó gbọ́wọ́lé wọn kẹ́ lè ní ìsinmi kí ìsinmi yín lè dájú lórí wọn kẹ́ lè máa wo ìṣerere wọn kẹ́ má rogun sásàn lórí àwọn ọmọ ẹ sọ fún Ọlọ́run dáadáa pé Jésù Olúwa ẹ fa àwọn ọmọ mi mọ́ra lónìí ẹ gbọ́wọ́lé wọn kẹ́ súre fún wọn ẹ gbàdúrà fún àwọn ọmọ mi Olúwa ẹ ṣàánú fún mi nítorí wọn Olúwa ẹ gbàdúrà fún àwọn ọmọ mi kí n lè ní ìsinmi ẹ gbàdúrà fún àwọn ọmọ mi kí n lè ní ìsinmi gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ jẹ́ kí n fi àdúrà kan tó lágbára hàn yín nípa ìdílé àdúrà kan nípa ìdílé tó ní agbára ẹ̀rí Paul ló sọ̀rọ̀ kan níbẹ̀ ó sáré fún àwọn ìjọ Éfésù ní àṣírí yẹn ṣùgbọ́n mi rò bóyá wọ́n gíráàbù ẹ̀ bóyá wọ́n dẹ̀ gíráàbù ẹ̀ o tí bẹ́ẹ̀lì ò sọ̀rọ̀ já Ephesians chapter 3 verse 14 and 15 Ephesians chapter 3 verse 14 àti verse 15 bíbélì ní nítorí ìdí èyí ni mo ṣe ń fi eékún mi kúnlẹ̀ fún bàbá Olúwa wa Jésù Kristi orúkọ ẹni tí a fi ń pe gbogbo ìdílé tó ń bẹ ní ọ̀run àti ní ayé ayérayé o
ayérayé o, àṣẹ orúkọ Ọlọ́run òun ni wọ́n fi ń pe ìdílé tó ń bẹ ní gbogbo ìdílé tó ń bẹ ní ọ̀run àti láyé tí mi ò mọ̀ ọjọ́ tí mo kọ́ kàn tí mo sọ nìyẹn mo ní Jésù àṣẹ abẹ́ ẹ̀gbọ́n ni ó ní nítorí ìdí èyí ni mo ṣe ń fi eékún mi kúnlẹ̀ fún bàbá olúwa wa Jésù Kristi, orúkọ ẹni tí a fi ń pe gbogbo ìdílé tó ń bẹ ní ọ̀run àti ní ayé. Ṣé tí má ti fẹ́ gbàdúrà fún ìdílé mi má sábà ṣe lóru bóyá mo jí mo lọ ìzara mi tàbí pé yá mo ní ọ̀pọ̀lọpọ̀ òru mo máa ń ṣiṣẹ́ so tàbí mo ṣe parí iṣẹ́ tán kí n tó wá lọ ó ṣà máa ń jẹ́ gẹ́rẹ́ kí n tó sùn padà ni màá wá kúnlẹ̀ torí eékún ni Paul ló ń gbàdúrà ń bẹ̀ yẹn ẹ̀rí mo ṣe ń gbàrí ẹ jẹ́ kí n fún yín ní àdúrà yẹn bóyá tẹ bá gbà tán ẹ tún máa tún gbà lẹ́yìn eléyìí. Ẹ sọ fọlọ́run pé Ọlọ́run tí à ń fi orúkọ rẹ̀ pè gbogbo ìdílé láyé àti lọ́run, ẹ súre fún ìdílé mi lónìí kí n lè ní ìsinmi. Ṣé pé àdúrà yẹn ó ti di daily prayer fún mi torí pé mo mọ̀ pé tó bá dọ̀la òní náà láàpè ọ̀la tó bá dọ̀la láàpè ní òní màá ní the God whom the families of heaven and earth are named, bless my family today so I can have rest. Mo ṣe ń gbà nìyẹn. Jésù Olúwa, Ọlọ́run tí à ń fi orúkọ rẹ̀ pè gbogbo ìdílé láyé àti lọ́run, ẹ súre fún ìdílé mi lónìí kí n lè ní ìsinmi. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run tí à ń fi orúkọ rẹ̀ pè gbogbo ìdílé láyé àti lọ́run, Olúwa ẹ súre fún ìdílé mi. Ẹ̀yin mà ní Ọlọ́run tí à ń fi orúkọ yín tá a fi ń pè gbogbo ìdílé lọ́run àti láyé, Olúwa ẹ súre fún ìdílé mi. Ẹ súre fún àwọn ọmọ mi o, ẹ súre fún aya mi o. Aya náà ẹ sọ fún Ọlọ́run k'Ọlọ́run kó súre fún ọkọ yín o lórúkọ Jésù Kristi. Ọlọ́run tí à ń fi orúkọ rẹ̀ pè gbogbo ìdílé láyé àti lọ́run, Olúwa ẹ súre fún àwọn ọmọ mi, Olúwa ẹ súre fún aya mi, Olúwa ẹ súre fún ìdílé mi, Olúwa ẹ súre fún ìdílé mi, Olúwa ẹ ṣàánú fún mi lónìí, Olúwa ẹ súre fún ìdílé mi, Olúwa ẹ ṣàánú fún mi lónìí, Olúwa ẹ súre fún ìdílé mi. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ á tún padà sí ọ̀rọ̀ àwọn ọmọ yẹn specifically. Ọlọ́run mi. Ṣé rí bá a ṣe ń train àwọn ọmọ wa yẹn tá a rán wọn lọ ilé ìwé yẹn tá a máa ń discipline wọn tá a máa bójú jẹ́ fún wọn nígbà tó ń bá ṣe nǹkan tí ò dáa yẹn ó mà dára. Ìgbà míì tá a máa force wọn ṣe rere ó ṣe kíni ó yá lọ ṣe kíni fún mi jàre. Àwọn ìyá yẹn pàápàá tó bá jẹ́ ọ̀rọ̀ ọmọ wọn ọkùnrin irun ẹ ti kún jù náà ó lọ gérun fún mi my friend báwo ló ṣe ń ṣe báyìí ó mọ̀ pé irun ẹ ti kún ni bá a ṣe ń ṣe àwọn nǹkan wọ̀nyẹn kíní kan kù tá a máa fi kún òun náà ní àdúrà. Torí tó bá pẹ́ àdúrà náà nìkan là ń gbà a ò fi àṣẹ àwọn training wọ̀nyẹn ó lè yọ ọ́ lẹ̀. So bá a ṣe ń ṣe training yẹn náà ẹ jẹ́ ká máa fi àdúrà kún. Àdúrà kan wá sí mi ní ọkàn báyìí ni mo ṣe ní ká máa fàdúrà kún. Òun náà ni wípé Jésù Olúwa ẹ mú ìṣọ̀tẹ̀ kúrò nínú ọkàn àwọn ọmọ mi. Oh Lord, remove rebellion from my children's heart. Ẹ wo ẹ̀yin òbí. Pé ẹ bá ọmọ sọ̀rọ̀ kò gbọ́ ìṣọ̀tẹ̀ ni rebellion ni. Ó rebel against yín ni ẹ̀mí Sátánì ni. Pé ẹ ní kí ọmọ kó gba òkè kọjá ọmọ wa pin lọ́kàn rẹ̀ pé rọ ìsàlẹ̀ lòun á gbà. Rebellion ni ìṣọ̀tẹ̀ nìyẹn. Bóyá ẹ rí àwọn ọmọ kan tí àwọn ọmọ yín bá rìn tó pa àwọn ọmọ tó ń bá rìn yìí mi ò láìkí ẹ nǹkan báyìí náà sọ nípa àwọn ọmọ wọ̀nyí tọmọ yẹn ni tó máa ṣe gan-an nìyẹn. Rebellion nìyẹn ìṣọ̀tẹ̀ nìyẹn. Bóyá ọmọ yín mú ẹnìkan wá pé òun lòún fẹ́ ẹ dẹ̀ ti wo ọ̀rọ̀ ọmọ tó ń mú wá pé ilé ò lè jọ ọmọ gidi fọ́mọ mi ṣùgbọ́n ojú ọmọ yín ò ríran dáadáa torí lọ́ọ̀fù ti blind ojú ẹ̀. Ó wá ṣàǹtakú láyé mọ́ mi I will make my choice myself. Ẹ dẹ̀ ti wo ìgbẹ̀yìn ẹ̀ pé ẹkún àti ìbànújẹ́ mà ní ìgbéyàwó àyọrí sí kò wá gbà sí lẹ́nu ìṣọ̀tẹ̀ nìyẹn. Ìṣọ̀tẹ̀ mo ní kẹ́ mú kúò kẹ́rí kọ́ lọ́ ṣàánú yín kó mú kúò lọ́kàn wọn kẹ́ sọ̀rọ̀ fún wọn báyìí kan ní mom okay no problem I know you know more than me. I know you understand these things. Ohun tí wọ́n mi kan sọ pé ọmọ wọn sọ nìyẹn. Pé mom I know you are more experienced you understand these things. Ó dẹ̀ gbọ́ sí màmá ẹ̀ lẹ́nu. Jésù Olúwa
ẹ mú ìṣọ̀tẹ̀ kúrò nínú ọkàn àwọn ọmọ mi pátápátá. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé ẹ ṣàánú mi lónìí kí n lè ní ìsinmi. Olúwa ẹ mú ìṣọ̀tẹ̀ kúrò nínú ọkàn àwọn ọmọ mi kí n lè ní ìsinmi. Olúwa ẹ mú ìṣọ̀tẹ̀ kúrò nínú ọkàn àwọn ọmọ mi. Bàbá Olúwa ẹ ṣàánú fún mi lónìí kí n lè ní ìsinmi. Ẹ mú ìṣọ̀tẹ̀ kúrò nínú ọkàn àwọn ọmọ mi kí n lè ní ìsinmi. Olúwa ẹ mú ìṣọ̀tẹ̀ kúrò nínú ọkàn àwọn ọmọ mi. Olúwa ẹ ṣàánú, Olúwa ẹ ṣàánú, Olúwa ẹ ṣàánú, Olúwa ẹ ṣàánú, Olúwa ẹ ṣàánú. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ á bọ́ sí ipa kẹta nínú àdúrà wa yìí. Òun náà ní ìsinmi lórí iṣẹ́ ènìyàn. Ẹ̀yin ọmọ Ọlọ́run, àdúrà wa yìí á pín sí ipa mẹ́ta. Ìyẹn apá kẹta yìí á tún pín náà sí ipa mẹ́ta. Tó pé ní apá kìíní ẹ̀ ní á gbàdúrà ṣe lòdì sí iṣẹ́ tí ò jẹ́ ká ráàyè sin Ọlọ́run. Ẹ wo ẹ jẹ́ n sọ tọkàn fún wa. Tí iṣẹ́ wa ò bá gbà wá láàyè láti sin Ọlọ́run, iṣẹ́ yẹn máa yọ ìsinmi kúrò nínú ayé wa. Mo ń sòkòrò fún wa nìyẹn o. Ohun tá a kẹ́kọ̀ọ́ ẹ̀, ohun tá a gbà àwọn ènìyàn níyànjú sí tí wọ́n tẹ̀lé, tí wọ́n dẹ̀ rí ọwọ́ Ọlọ́run ni mo ń sọ fún yín yẹn. Ẹ wo, mo ní Christian brother kan inú church láti mọ́ra, inú former church mi láti mọ́ra. So àti wá di Christian brothers. Iṣẹ́ wọn yìí ni. Iṣẹ́ ó ti wá di kí ló ti ń pè, ó ti repetition ní ayé wọn. Wọ́n á ríṣẹ́, tá máa ríṣẹ́ yẹn tán, excuse bẹ̀rẹ̀ ní church nìyẹn. Ẹ má bínú mi lè wá. Iṣẹ́ yẹn gan wà, àwa busy gan. Iṣẹ́ yẹn ti lágbára jù. Iṣẹ́ yẹn le gan. Ọ̀gá mi ò lè fi mí lẹ̀ o. Èmi ló máa ní kó wá o. Ó wá ń di lọ́wọ́ kò jẹ́ kó sin Ọlọ́run. So àti iṣẹ́ yẹn o, iṣẹ́ yẹn á bọ́ lọ́wọ́ ẹ o. A tún bẹ̀rẹ̀ sí wá dédé. A máa wá dédé o. Tó bá tún yá tún ríṣẹ́ mi o. Ó tún tán o. Iṣẹ́ yẹn á tún, oh God. For 14 years, màá sọ fún brother mi pé Sátánì ni kò fẹ́ kẹ́ ní ìsinmi ni. A ní kí ni kó ṣe máa ní ẹ bẹ̀ Ọlọ́run kó fún yín ní iṣẹ́ tó máa fún yín láàyè láti sin òun Ọlọ́run. Wọ́n àwùjọ mo ní pásọ̀ kílẹ̀ máa bá àṣẹ sọ pé ó ní iṣẹ́, inú iṣẹ́ náà láti máa jẹun, inú iṣẹ́ láti máa ṣe offering, inú iṣẹ́ láti máa san tithe. Ṣe rí àwọn èèyàn tá a bá fẹ́ ṣeré a máa ń wá excuse fún Sátánì, àwọn la máa wá. Mo gbàdúrà pé ẹ ó gbọ́n ju Sátánì lọ. Mo rántí ní ìgbà kan ó ká mi lára, mo á ní ìtí ẹ̀mọ̀ díẹ̀ tí Ọlọ́run fi yọ àwọn ọmọ Ísírẹ́lì kúrò ní oko ẹrú. Wọ́n ló fẹ́ kó wọn lọ sí ilẹ̀ ìlérí. Mo ní no, wọ́n fẹ́ kó wọn lọ sí ilẹ̀ ìlérí but kì í ṣètòrí ẹ̀. Wọ́n ní ìyẹn, mo ní bẹ́ẹ̀ ni. Mo ní ó dáa, kí lẹ rò bó fà á tó fi pẹ́ tó bẹ́ẹ̀. Kọ́lọ́run tó gbé ìgbésẹ̀ kó tó rán Mósè yẹn, wọ́n láwọn ò mọ̀. Mo ní nǹkan tó fà á ni pé àwọn Ísírẹ́lì wọn ò tí ì bá Ọlọ́run ṣe làjà. Ìgbé ayé ẹrú tán wà yẹn tẹ́ wọn lọ́rùn, so wọ́n ń gbé Ọlọ́run wò wọ́n. Ṣùgbọ́n bẹ́ẹ̀ lè sọ kíní kan pé àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí bẹ̀ Ọlọ́run, Olúwa ẹkún wọn bẹ́ẹ̀ sí pọ̀ sí Ọlọ́run, ṣàánú wa, ìyà ipọ̀, ebi ipọ̀, àfẹ́sìnú mọ̀. Mo nígbà tí wọ́n ṣèlàjà pẹ̀lú Ọlọ́run wá declare kan. Mo ní declaration yẹn ni mò ń sọ fún yín báyìí. Ẹ̀yin náà ṣí Bíbélì yín ẹ jọ̀ọ́, Exodus chapter 9 verse 1. Ìwé Exodus orí 9 ẹsẹ̀ kìíní. Exodus chapter 9 verse 1. Bẹ́ẹ̀ sọ pé ó ní nígbà náà ni Olúwa sọ fún Mósè pé lọ sọ fún Fáráò, èyí ni Olúwa Ọlọ́run àwọn Hébérù sọ, jẹ́ kí àwọn ènìyàn mi kí ó lọ kí wọ́n bá a lè sìn mí. Wọ́n sọ bọ́dà yẹn pé ìdí tí Ọlọ́run ṣe fẹ́ liberate àwọn ọmọ Ísírẹ́lì ni pé nígbà tán ṣe ìlàjà pẹ̀lú Ọlọ́run, the next project Ọlọ́run máa fún wọn ní ìjọsìn. Ó fẹ́ kàn sin òun. Mo á sọ bọ́dà yẹn pé bọ́dà ní àìmọye ìgbà ni o, Ọlọ́run fẹ́ kẹ́ sin òun. Excuse iṣẹ́ ìkò kan Ọlọ́run. Ìsinmi yẹn ló yẹ kẹ́ ẹ máa dùnnú wọn gbogbo. Ṣùgbọ́n nígbà tí ó máa yé brother yìí, wọ́n ti lo 14 years nínú èrèdè bára èrèdè. Pàtó yé wọn tán, ẹ̀yin ọmọ Ọlọ́run, oh God, kò síjọ́ kan báyìí tí wọn kì í blame ara wọn. Mi ì tí ì rí ọjọ́ kan tí wọn kì í blame ara wọn pé ayé o, àṣeyàn ló ń fìyà jẹra ẹ̀, àwọn ló máa ń sọ̀rọ̀ yẹn. A sọ fún Ọlọ́run, Jésù Olúwa, ẹ fún mi níṣẹ́ tí ó jẹ́ ń ráàyè sìn yín kí n lè ní ìsinmi tòótọ́. Ẹ gbàdúrà ìtọkàntọkàn kẹ́ ẹ wò bí Ọlọ́run ṣe ń fún yàn ní ìsinmi. Ẹ gbàdúrà ìtọkàntọkàn kẹ́ ẹ wò bí iṣẹ́ ṣe ń pè èèyàn. Mo sọ ọ̀tọ̀ fún yín, iṣẹ́ yín máa pè yín débi pé ẹ̀rù á bà yín. Ẹ sọ pé ṣebí sálárì lẹ́ ń gbà, bẹ́ẹ̀ ni mo sọ fún yín, á wá pè yín, á yà nínú pé iṣẹ́ kan náà tẹ́ ń ṣe yìí, ẹ ṣe iṣẹ́ kan náà, á pè yín, á ṣẹ́kù. Ẹ pè yẹn kó wá jẹ́ bẹ́ẹ̀, á tún ṣẹ́kù. Oh Lord, give me a job
that will give me the time to serve you so I can have true rest. Jésù Olúwa, ẹ fún mi níṣẹ́ tí ó jẹ́ ráàyè sìn yín kí n lè ní ìsinmi tòótọ́. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà. Olúwa ẹ fún mi ní iṣẹ́ tí ó jẹ́ ráàyè sìn yín. Iṣẹ́ tí ó jẹ́ ráàyè sìn yín. Iṣẹ́ tí ó jẹ́ ráàyè gbọ́ ti yín lórúkọ Jésù Kristi. Olúwa ẹ fi lé mi lọ́wọ́ kí n lè ní ìsinmi tòótọ́. Iṣẹ́ tí ó jẹ́ ráàyè sìn yín. Olúwa ẹ fi lé mi lọ́wọ́ kí n lè ní ìsinmi tòótọ́. Iṣẹ́ tí ó jẹ́ ráàyè sìn yín. Olúwa ẹ fi lé mi lọ́wọ́ kí n lè ní ìsinmi tòótọ́. Olúwa ẹ ṣàánú fún mi. Olúwa ẹ ṣàánú fún mi. Olúwa ẹ ràn mí lọ́wọ́. Ìsinmi ni mo ń bẹ̀bẹ̀ fún lórí iṣẹ́ mi. Olúwa ẹ fún mi ní iṣẹ́ tí ó jẹ́ ráàyè sìn yín. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ wo, a ó tún gbàdúrà ṣe lòdì sí àwọn iṣẹ́ tó dàbí oko ẹrú. Ẹ mọ̀ pé wà bẹ́ẹ̀. Ó mà ṣe o. Ẹ wo, àwọn ilé iṣẹ́ kan tó wà tó jẹ́ pé àwọn ọ̀gá kan wà tó jẹ́ pé wọ́n á lò yàn suffering and smiling ní pẹ̀lú respect náà ṣe máa lò yín yọ́. Ẹ mọ̀ àwọn ọ̀gá kan mẹ́rin respect ni. Wọ́n ní àwọn ọ̀rọ̀ tó wà àwọn ọ̀rọ̀ tó wà flattering. Wọ́n ní I can't do without you. Ẹ̀gbọ́n ṣé ẹ mọ̀ pé ẹ̀tàn ni. I can't do without you. Without you in this business, it will not move forward. Wàá kọ́ béèrè pé kí ni èrè mi nínú iṣẹ́ yìí gan? Ṣé mo rí ẹ̀tọ́ mi gbà gangan nínú iṣẹ́ yìí? Ìgbà yẹn lẹ́mọ̀ pé ilé ò kì í ṣoko ẹrú o. Àwọn iṣẹ́ kan wà jẹ́ pé ọ̀gá máa fún àwọn tó wà lẹ́yìn ẹ̀ kíákíá sọ wọ́n di partner. Kí ló fà á? Àdúrà àwọn gbà débẹ̀ ni. Ṣùgbọ́n àwọn míì, oh God, wọ́n á ṣiṣẹ́ bí ẹni máa kú ní o. Wọ́n á ṣiṣẹ́ bí ẹni máa kú ní o. Ẹlòmíì ó dàbí mọ́mì yẹn ni wọ́n ṣiṣẹ́ mo sọ iṣẹ́ yìí pọ̀ wọ́n ṣiṣẹ́ débi pé family wọn dàrú. Ẹ tún rí ọ̀nà burúkú mi bẹ́yìn. Ọ̀gá wọn ó lò wọ́n débi pé wọn ò rojú ráyè gbọ́ tàwọn ọmọ wọn mọ́. Ó lò wọ́n débi pé ọkọ wọn bínú débi pé ìjà wáyé wọ́n dẹ̀ divorce. Mo ṣe ṣíjú wọn sí nígbà tó divorce tán ni. Tó dé mi ò tí ẹ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. Wọ́n ṣiṣẹ́ yìí ni ó máa kọ́ iṣẹ́ ni gbọ́dọ̀ iṣẹ́ ni weekend tó yẹ kó tún wà lé kó tọ́jú ọkọ kó tọ́jú àwọn ọmọ ìrọ́ ọ̀gá ni no gbogbo ẹ̀mí ibi iṣẹ́ yẹn ọwọ́ mi ló wà o bàbá ẹ̀kọ́ ló ní ilé iṣẹ́ o ṣùgbọ́n gbogbo ẹ̀mí ilé iṣẹ́ ọwọ́ ẹ̀ ló wà ẹ̀kún tán ra ẹ̀ àwọn ọmọ yẹn family wọn wá dàrú tán wọ́n divorce tán ó ní ọ̀gá wọn fúnra ẹ̀ wá fáyà wọn ṣe pé ìṣígbògo lórí wọn. Wọ́n sọ mo ní ṣọ́tán iṣẹ́ àwọn dábàá mo sọ fún ọjọ́ mo ní tẹ́ bá tiẹ̀ níṣẹ́ yẹn lọ́wọ́ kò pé eyín mọ̀ tó ìdílé yín ti dàrú. Wọ́n ṣẹ̀ wá rí ẹ wá máa gbọ́ èpè ńláńlá mo ní lẹ́nu yín ẹ̀yin kìrìsìtẹ́nì ẹ̀yin ṣépè fọ́gà yín ẹ̀rù bẹ́ẹ̀ pé yín á mú wọn ni irọ́ ó mà ṣe o ká báìbù yín dáadáa. Exodus chapter 1:11 ẹgbọ́n ti bí lè sọ ni ó ní nítorí náà wọ́n yan àwọn ọ̀gá akóniṣiṣẹ́ lé wọn lórí láti máa ní wọn lára pẹ̀lú iṣẹ́ àṣekára. Ọlọ́run mi o ayé mi ò ní bàjẹ́ nínú ayé kan náà tájọ wáyé. Wọ́n ní wọ́n yan àwọn ọ̀gá akóniṣiṣẹ́ wọ́n yàn lé wọn lórí kó máa ní wọn lára níbi iṣẹ́ ẹlòmíì iṣẹ́ tó ti ń gba sálárì ọ̀gá àdé máa ní lára. Ọ̀gá ò ní jẹ́ kọ́kàn yẹn balẹ̀. Àwa dàbí pé kì í ṣe employee àwa dàbí ọmọ ìkọ́ṣẹ́. Oh my God. Odi wọ́n lo àwọn ọmọ Israẹli níbí láti ní wọn láti débi pé bí èso wọn kọ́ ìlú ìṣúra ìlú tí Fáráò máa kó nǹkan pamọ́ sí wọ́n lò wọ́n bí omi òjò. A sọ fún Ọlọ́run pé Jésù Olúwa ẹ mú ìsìnrú kúrò nínú iṣẹ́ mi ẹ jẹ́ kí n ṣiṣẹ́ bí ọmọ kí iṣẹ́ mi lè lérè. Oh Lord ṣe ti máa sọ pé ẹ jẹ́ kí n ṣiṣẹ́ bí ọmọ yẹn ni pé iṣẹ́ ìrọ̀rùn náà pè ní iṣẹ́ bí ọmọ. Kò sí òbí gidi tó lè lu ọmọ ẹ̀ bí ọmọ ọ̀dọ̀. Ẹ̀yin tí ò bá ní nǹkan kan mí ń bẹ o tí ò bá sí nǹkan kan mí ń bẹ ni mo sọ yẹn o. Kò sí òbí tó máa lu ọmọ ẹ̀ ní ìlú bí omi òjò. Ẹ̀rí bẹ́ẹ̀ yẹn bá jọ̀ gágan tó ní ọmọ ọ̀dọ̀ kò ní fẹ́ lò lò ẹrú náà kò ní lò lòkulò. A máa sọ ó dẹ̀ sinmi díẹ̀ so ti jẹun báyìí ó dẹ̀ lọ jẹun ká tó wá sọ ọmọdé yàn bí. Jésù Olúwa ẹ jẹ́ kí n sọ fún àwọn elélèbó. Oh Lord, take away slavery from my work. Let me work with ease so my work will be profitable. Jésù Olúwa
ẹ mú ìsìnrú kúrò nínú iṣẹ́ mi. Ẹ jẹ́ kí n ṣiṣẹ́ bí ọmọ, kí n má ṣiṣẹ́ bí ẹrú, kí iṣẹ́ mi lè lérè. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà, Olúwa ẹ mú ìsìnrú kúrò nínú iṣẹ́ mi. Olúwa ẹ jẹ́ kí n ṣiṣẹ́ bí ọmọ, kí n má ṣiṣẹ́ bí ẹrú, kí n lè ní ìsinmi, kí iṣẹ́ mi lè lérè. Olúwa ẹ ṣàánú fún mi lónìí. Iṣẹ́ mi gbọ́dọ̀ lérè, mo gbọ́dọ̀ ní ìsinmi lẹ́nu iṣẹ́ ní orúkọ Jésù Kristi. Olúwa o, ẹ mú ìsìnrú kúrò nínú iṣẹ́ mi, ẹ mú ìsìnrú kúrò nínú iṣẹ́ mi. Ẹ gbàdúrà kí Ọlọ́run mú ìsìnrú kó mú kúrò nínú iṣẹ́ yín. Ó ṣe pàtàkì fún Ọlọ́run láti mú ìsìnrú kúrò nínú iṣẹ́ yín. Ó yẹ gbàdúrà ní orúkọ Jésù, ẹ mú ìsìnrú kúrò nínú iṣẹ́ mi. Olúwa ẹ ṣàánú fún mi lónìí. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ ká gbàdúrà fún iṣẹ́ tó dàbí ìdílé aláyọ̀. Oh my God. Ṣé rí ibi kan mò ń sọ ni pé àwọn ibi iṣẹ́ kan wà tó jẹ́ pé ẹ máa rò bí family ni gbogbo wọn ni. Ibi iṣẹ́ máa wù yàn lọ ni, torí pé community ibi iṣẹ́ yẹn kì í ṣe toxic environment. Gbogbo wọn wá dàbí ìdílé aláyọ̀. Bẹ́ẹ̀ ara ibi iṣẹ́ ni gbogbo wọn. Tẹ́ bá gbàdúrà yìí, Ọlọ́run lè fún yín ní iṣẹ́ tí ilé iṣẹ́ yẹn á wá dàbí ìdílé aláyọ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Àwọn àdúrà tòní làwọn àdúrà tá ti fún àwọn èèyàn individually tí wọ́n gbà á, tí wọ́n dẹ̀ yin Ọlọ́run lé lórí. Jésù Olúwa, ẹ mú gbogbo àìdánilójú tó ń bẹ nínú iṣẹ́ mi kúrò, gbogbo àìdánilójú, uncertainty. Oh Lord, take away all uncertainties in my work. Olúwa ẹ mú gbogbo àìdánilójú, ẹ mú kúrò nínú iṣẹ́ mi. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ni àìdánilójú dojúkọ. Ẹlòmíì iṣẹ́ kò tiẹ̀ mọ́jọ́ tán máa fáyà òun. Iṣẹ́ yẹn ò yé dáadáa. Ẹlòmíì ṣiṣẹ́ ó dàbí pé bí ìgbà tó jẹ́ pé toxic environment ló wà ní. Ẹlòmíì lọ bí iṣẹ́ tó jẹ́ pé tó bá ti fẹ́ wọ bí iṣẹ́ báyìí àyè àdé máa já torí pé wọ́n gang up against ẹni. Àwọn àìdánilójú gbogbo nìyẹn nínú iṣẹ́. Jésù Olúwa, ẹ mú gbogbo àìdánilójú tó ń bẹ nínú iṣẹ́ mi, ẹ mú kúrò lónìí. Take away all uncertainties from my work. Gbogbo àìdánilójú tó wà níbi iṣẹ́ mi. Ẹ tá bá rí ẹni tó bá gbàdúrà tó ní ìdojúkọ kan lẹ́nu iṣẹ́, ẹ sọ fún Ọlọ́run kó mú gbogbo àwọn ìṣòro wọ̀nyẹn kúrò. Àìdánilójú náà ń pè é. Gbogbo àwọn àìdánilójú ètò ń bẹnu iṣẹ́ mi, Olúwa ẹ mú kúrò lónìí. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù. Ẹ gbàdúrà ẹ jọ̀ọ́. Ẹni tó bá ní business, tí business yẹn tí ò yé dáadáa mọ́, ẹ sọ fún Ọlọ́run kó mú gbogbo àìdánilójú tó wà nínú iṣẹ́ yín kó mú kúrò. Ẹni tó bá dá ilé iṣẹ́ sílẹ̀ tí ilé iṣẹ́ yẹn tó dà pé kò fẹ́ mú àsùnkún rẹ̀ wá mọ́, ẹ sọ fún Ọlọ́run kó mú àwọn àìdánilójú, all uncertainties, k'Ọlọ́run kó mú kúrò lẹ́nu iṣẹ́ yín kẹ́ lè ní ìsinmi lẹ́nu iṣẹ́. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ní agbára láti ṣe bẹ́ẹ̀, láti mú gbogbo àwọn nǹkan tó ń já yín láyà yẹn, àwọn nǹkan tó ń jẹ́ kẹ́ gbin lẹ́ẹ̀kọ̀ọ̀kan yẹn, àwọn tó ń fún yín ní concerns gbogbo, Ọlọ́run ní pàtàkì láti mú kúrò. Gbogbo àìdánilójú tó bẹ nínú iṣẹ́ mi, Olúwa ẹ mú kúrò lónìí. Olúwa ẹ mú kúrò lónìí kí n lè ní ìsinmi lẹ́nu iṣẹ́, kí iṣẹ́ mi lè pè mí, kí iṣẹ́ mi lè láyọ̀, kí iṣẹ́ mi lè pè mí ní orúkọ Jésù. Olúwa ẹ ṣàánú fún mi lónìí. Olúwa ẹ ṣàánú fún mi lónìí. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Èèyàn ọmọ Ọlọ́run, wọ́n ń ṣe ó sí mi bẹ́ẹ̀ pé àkókò wa ti lọ. Ẹ jẹ́ á tún lọ sínú àdúrà náà wa. Bá a ṣe ń gbà nìyẹn o. Tó bá pẹ́ first time yẹn tẹ́ bá wa join rí. Bá a ṣe ń gbàdúrà wa nìyẹn. tó lọ́run sì ń dá wa ló kò jù bẹ́ẹ̀ lọ tó pé bàbá lọ́lọ́run jẹ́ sí wa so kì í ṣe ọ̀rọ̀ pé èèyàn nígbà tí a fún tàbí kó parẹ́ ẹ̀kú kọ́lọ́run wa kó tó dá lóhùn ìyẹn ọlọ́run abrahamu ọlọ́run isaka ọlọ́run jacobo ẹ jẹ́ àlọ́ sínú àdúrà nù ibi la ti ń béèrè nǹkan tá a fẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ jọ̀ọ́ jẹ́ ká máa gbàdúrà tá a bá ní project ńlá kan tá a fẹ́ kí ọlọ́run kó bá wa dojúkọ ẹ sọ fún ọlọ́run ó lè jẹ́ ọ̀rọ̀ iṣẹ́ yín ó lè jẹ́ ọ̀rọ̀ ayé yín ó lè jẹ́ ọ̀rọ̀ àwọn ọmọ bẹ́ẹ̀ fẹ́ repeat àwọn àdúrà kan tá a ti gbà lónìí fún ọlọ́run ó yẹ máa gbàdúrà mo ti sọ fún yín o orí ìkúnlẹ̀ èmi ti ń gbàdúrà àánú tèmi o torí mo mọ̀ pé ìkúnlẹ̀ mi ó níṣẹ́ tó ń ṣe níwájú ọlọ́run ìkúnlẹ̀ mi Ọlọ́run fi ń ṣàánú mi ó yẹ tẹ̀síwájú àdúrà ẹ dákun ẹ máa gbàdúrà ẹ béèrè ẹ ṣìpẹ̀ ẹ bẹ̀bẹ̀ ẹni kí Ọlọ́run kò ṣe o Ọlọ́run á ṣe mo sọ fún mo ní ìgbàgbọ́ nínú Ọlọ́run pé á ṣe Ọlọ́run alààyè á ṣe Ọlọ́run tó ti ń bá wa ṣe tẹ́lẹ̀ á tún tẹ̀síwájú àti máa ṣe Ọlọ́run ṣe tán àti dá yín lóhùn lónìí ó yẹ máa gbàdúrà ṣùgbọ́n tá a bá rí ẹnikẹ́ni tó fi nǹkan kan tó ti ní nǹkan kan pamọ́ ńlé ẹ lọ gbé sí gbó Jésù nìkan tó fún yín ẹ máa gbàdúrà ẹ máa bẹ̀bẹ̀ ẹ máa ṣìpẹ̀ ẹ máa béèrè Jésù Olúwa ṣàánú Olúwa ṣàánú gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ jẹ́ á gbàdúrà Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ Ọlọ́run wa fi ọpẹ́ fìyìn fògo fún orúkọ yín
ọlọ́run abrahamu, ọlọ́run isaki, ọlọ́run jacobu, ọlọ́run tó dá ayé àti ọ̀run, ní orúkọ jésù olúwa ẹ gbà ọpẹ́ wa, ọlọ́run àgbáyé olúwa ẹ gbà ìyìn wa. Mo gbàdúrà fún yín lónìí nínú àdúrà tó ní lórúkọ jésù, ẹ ti rí tí ń ṣe lórúkọ jésù kristi. Ní ìkórìtà àìní yín gan, ní orúkọ jésù ọlọ́run bá yín pàdé. Gbogbo ohun tí ẹ ti fẹ́nu béèrè lọ́wọ́ ọlọ́run, ìtẹ́lẹ́fẹ́, ìtẹ́nìkọ́lọ́run kó mú kó, ìtẹ́nìkọ́lọ́run kó fi kún, ní orúkọ jésù kristi, ju ìbéèrè yín lọ sí ní rere, ọlọ́run ṣe fún yín báyìí lórúkọ jésù kristi. Torí pé bíbélì sọ fún wa gan, ọlọ́run lè ṣe ju béèrè wa lọ fún wa, yẹn ni pé ó lè ṣe ju ohun tẹ́ ẹ béèrè lọ ní orúkọ jésù kristi. Ọlọ́run á ṣe ju ohun tẹ́ ẹ béèrè lọ lórúkọ jésù kristi. Mo gbàdúrà fún yín tílétílé, mo gbàdúrà fún yín tọmọtọmọ, mo gbàdúrà fún yín tẹbítara pé ẹ̀rí yín lẹ́yìn àdúrà yìí yóò bẹ̀rẹ̀ ní kíákíá lórúkọ jésù kristi. Mo gbàdúrà sí ọlọ́run ọ̀run pé ní kó tó di ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a tún máa pàdé nínú àdúrà yìí, ọlọ́run ọ̀run lórúkọ jésù kristi yóò fún yín ní ẹ̀rí tuntun. Mo ní ọlọ́run ọ̀run yóò fún yín ní ẹ̀rí tuntun lórúkọ jésù kristi. Mo ní ẹ̀rí yín, mo ní yóò ga jù ti àwọn míì lọ. Ògo ọlọ́run yóò farahàn, agbára wà láàyè ọlọ́run yóò ṣiṣẹ́ fún yín ní orúkọ jésù kristi olúwa wa. Àmín. Jẹ́ kí ló fẹ́ jésù kristi olúwa wa, ìfẹ́ mọ́ ti ọlọ́run dàpọ̀ tí ẹ̀ mọ́ kó máa bá wa lọ, kọ́lọ́run kó ṣàánú fún wa. Mọ́mì, ní orúkọ jésù ẹ ti rí àánú tòní gbà. Dádì, ní orúkọ jésù kristi ẹ ti rí àánú tòní gbà. bọ́lọ́run ti bẹ́tẹ̀ mi ẹ̀bẹ̀ láàyè, àánú ọlọ́run yóò máa bá yín gbé, ẹ̀rí yóò sì tẹ̀lé. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run ní orúkọ jésù kristi olúwa wa. Àmín. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you. Oníṣẹ́ ìyanu ni Jésù. Bẹ́ẹ̀ ni o, oníṣẹ́ ìyanu tuntun dé, aláràárẹ̀ sì ti gbára rẹ̀ dé. Fire conference ọdún yìí yóò tún dé tìyanu nínú ìpàdé ìsọjí ńlá méjì léraléra. Àkọ́kọ́ yóò wáyé ní ọjọ́ Friday ọjọ́ 9 nínú oṣù kẹjọ ní ọdún 2024 yìí ní gbọ̀ngàn ńlá ìjọ St. Luke's ní Hilmartin Road ní ìlú London, pẹ̀lú àkòrí tó wípé ó di ìgbèkùn ní ìgbèkùn, níbi tí gbogbo ìgbèkùn yóò ti já bí òwú ìránṣọ. Bàbá wa dọjọ́ Friday ọjọ́ 23 àti Saturday ọjọ́ 24 nínú oṣù kẹjọ bákan náà ní ọdún 2024 yìí. Fire conference ó balẹ̀ gbà ní ìjọ Baptist ní ìlú Freiburg ní orílẹ̀-èdè Germany fún ìsọjí ọlọ́jọ́ méjì tó lágbára, pẹ̀lú àkòrí tó wípé kìkì ọgbọ́n kìkì agbára, níbi tí agbára àti ọgbọ́n Ọlọ́run yóò ti di mímọ̀ lójúkojú. Olùṣọ́ àgùntàn Sam Adeosun àti àwọn ìránṣẹ́ Ọlọ́run tá a ti yà sọ́tọ̀ lọ́lọ́run ó lò pẹ̀lú ìmísí ẹ̀mí mímọ́ tó níná nú. Ṣẹ́ẹ̀rí Fire conference ọdún yìí yóò dínà mọ́ àwọn agbára òkùnkùn lára, yóò sì mú ìdààmú ayé rẹ̀ tán.